wá nílé èmi ọmọ yín náà ni àbúrò yín náà ni Àyọ̀ká Akílágún. Lebokah Media ní ẹ tí wò wá tí a wà ní Ìjẹ̀bú Òde lẹ́ni 30th August 2021 tí a ti ń ṣe òkú bàbá rere, bàbá lálùbáríkà, bàbá tó bímọ ọ̀dùnnú, bàbá tó ráyé wá, tó ráyé lò dáadáa. Alhaji Tajudeen Abayomi Oreagba tí a ṣe òkú wọn ní òní ní Ìjẹ̀bú Òde. Bàbá àdínní Ìyọ̀rọ̀ community ní Ìjẹ̀bú Òde ni wọ́n jẹ́. Ẹ wò ó, ọmọdé sọ àgbà sọ wọ́n ròyìn bàbá dáadáa, ẹja aráyé ẹja wáyé ká ṣe dáadáa ohun tá a bá ṣe lónìí. Oríndọ̀lá ló jẹun wá dúpẹ́ o. Oríndọ̀lá kọrin ní òní gẹ́gẹ́ bí ìdára lára yá ní òní. Tó bá sọ ẹ máa yọ́nú sí mi, àtọmọdé àtàgbà ẹ máa yọ́nú sí mi. Ìyọ́nú Ọlọ́run ọmọ yẹ kó ti yé yín K1 the ultimate ni wọ́n fẹ́ fi olùdára wa lára yá ní òní. Ẹ má gbé kúrò, ẹ má yí kúrò. Àlọ́ Oríndọ̀lá ló jẹun wá dúpẹ́ o. Ẹjẹ́ àwọlé kan lọ fún ojú wa ní oúnjẹ ayò oúnjẹ ìdùnnú ẹ̀wò. Ọmọ rẹ̀ á bẹ̀rù wa ní agbára làwọn náà dàgbà àdòdò ànídàgbòsì ànídàgbàyà. Keep watching Lebokah Media. It's Maestro on the beat, baby. Àyẹ̀kùn bẹ́yàn bá yán lẹ́ẹ̀dá ohun burúkú a máa yọ ọ̀rú wọn ṣe ni. Mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú orin tó ré kọjá. Ẹni Ọlọ́run fẹ́ lọ́mọ èèyàn fẹ́. Ẹ máa yọ́nú sí mi. Àgbàtọ̀mọdé ẹ máa yọ́nú sí mi o. Ọkùnrin tóbìnrin ẹ yọ́nú sí mi. Ẹni bá yọ́nú sí mi ṣọ́jú ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba òun lẹ́ ó máa rí. Mo ní ẹ máa yọ́nú sí mi, ọkùnrin ẹ yọ́nú sí mi, obìnrin ẹ yọ́nú sí mi. Gbogbo ẹni bá yọ́nú sí mi ó ṣọ́jú ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba òun lẹ́ máa rí. Àánú mo rí gbà adé orí ọ̀kìn. Àánú mo rí gbà adé orí ọ̀kìn. Èmi jáyé orí mi adé orí ọ̀kìn. Kìdá ṣe mí mọ̀ ọ́n ṣe adé orí ọ̀kìn. Kì má dá ṣe mí mọ̀ ọ́n ṣe adé orí ọ̀kìn. Àánú mo rí gbà adé orí ọ̀kìn. Ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kìn. Àyìndé ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kìn. Ìran ẹ̀yà kìnìún Júdà adé orí ọ̀kìn. Gbòǹgbò ìdílé Jésè adé orí ọ̀kìn. Àánú mo rí gbà adé orí ọ̀kìn. Ọlọ́run ló gbòǹgbò fọ́lẹ̀ o adé orí ọ̀kìn. Ọlọ́run ló gbòǹgbò fọ́lẹ̀ adé orí ọ̀kìn. Orúkọ mi ni Ọ̀túnba Wálé Oreagba. Èyí tí ẹ wá ń ṣe òkú bàbá yìí kí lè lè sọ pé ẹ miss nípa bàbá. I miss a lot about my dad, a lot. And sincerely, I'm very happy to celebrate him. You know, mean to like to celebrate more because he did wonderfully well for me. He sacrificed a lot when I was growing up. So, but yeah, if I have the cash, I can repeat this party tomorrow. Because he has done wonderfully well for me. I learned a lot from him. Wonderful man. And deep down in me, I never failed him as a son. I never failed him as a son. I'm not the burial party type. But I just sat down, searched my mind, and I realized I've never failed my dad as a son. Let me celebrate him. And that's why I'm doing this for him. So, wonderful dad, wonderful father,
I wish him Abdullah Fidal. Thank you very much. Welcome. Adé orí